tóun ẹ̀dùn bí oyin tó sì ní ìfàsà àtàwòkù bọ́ọ̀bá ti mú wa mẹ́sìn kí lókè ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ọ̀rẹ́ o ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ìwà làǹbùkátà. wọ́n ní bọ́ọ̀bá kí wọ́n tóun ẹ̀dùn bí oyin tó dẹ̀ tún ní ìfàsà àtàwòkù bó bá ti mú wa mẹ́sìn asán ló bọ́ sí. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba ṣèé tó fẹ́ ọba ṣèé tó wù ọba tó tò gbogbo nǹkan gẹ́gẹ́ bó ti fẹ́ àti bó ṣe wù ú ọba onífẹ̀ẹ́ inú bí ti ṣe ọba tó dá ọkùnrin wa tó sì dá obìnrin wa ọba tó dẹ́ni ọgbọ́n tó sì dẹ́ni tí ọgbọ́n ọwọ́ dá ara ilé ó sì dára oko bẹ́ẹ̀ ló dá ẹni tí ó mà wá wù ó sì dẹ́ni tí ò ní níwà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní obìnrin ọ̀sọ́ tóun ò ní olóhùn ò nígbà òun ọ̀láwo rárá àìlẹ́sọ̀ ọ̀múròde nìkan ní lọ́kàn obìnrin kìí sọ̀rọ̀ kò nígbàkọ̀ láwo wọ́n sì ní obìnrin sọ̀wànà olóhùn ò lórí ọkọ tọ̀ tá a lè yàn àní tá a lè yàn gbólóhùn tá a lè yàn yìí la fẹ́ fi wá èèyàn tá a lè yàn tá a lọ lóhùn fúnra ara rẹ̀ pèlè èèyàn lọ́dọ̀ ara rẹ̀ ìwà wo ni ó máa wà fún èèyàn ká tó lè pè èèyàn léèyàn aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run òfin kankan ròyìn rẹ̀ jù wá lọ ṣùgbọ́n bá a bá pé àwo kíní ń jẹ́ wà á bá ẹ̀kúnrẹ́rẹ́ ìwà lọ́dọ̀ aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam àwa wá èèyàn káàkiri ayé ẹni abáwá àmàlẹ́ èèyàn ajẹ́ pé kò ní nǹkan kan ntí à ń wá lọ́dọ̀ rẹ̀ ajẹ́ pé ntí ń bẹ lọ́dọ̀ àná Muhammad àwa ń béèrè nísìnyí ǹjẹ́ tá a lè yàn anásù. anásù haza hazu malu waza Allah ilimu waza kamakarimul akhlaki. anásù haza ń gbọ́. anásù haza. èèyàn là ń wá káàkiri. anásù haza. àníta lè yàn. anásù haza. àwọn èèyàn kiri tá a lè yàn tó lòun kàkún pé èèyàn ni ẹni afẹ́ mọ̀nù. anásù haza. ṣé wọ́n lè yàn ni àbẹ́mi lè yàn. anásù haza. àwa lè yàn ni àbáwọn lè yàn. anásù haza. àwa ń wá èèyàn anásù haza. anásù haza. Allah. hazuhu malu waza. yasa jalal wal ikram. ilmu Allahu akbar kabira. kamakarimul akhlaki. anásù ń gbọ́. anásù haza. àníta lè yàn. anásù haza. mo ń béèrè lọ́wọ́ yín pé tá a lè yàn tá a lè ní a lè pèlè èèyàn. anásù haza. bá a bá fẹ́ mọ èèyàn wo ni tá a lè yàn tá a lè pèlè èèyàn tó ló ń fún ara rẹ̀ kàkún pé èèyàn ni. anásù haza. àwa ń wá èèyàn káàkiri ayé. Allah. hazuhu malu waza. alọ́ọ̀dọ̀ àwọn olówó àṣebólówó àṣebí èèyàn nígbà dọ́dọ̀ rẹ̀ owó la bá kì í ṣe èèyàn. anásù haza. adọ́dọ̀ ẹni olówó lọ́wọ́
ṣe adélé rẹ̀ owó la bá àrọ́mọlúwàbí èèyàn lára rẹ̀. الناس هذا adọ́dọ̀ ọlá la bá ń lé rẹ̀ àbá ìdí èèyàn. حزه مال الله أكبر كبيرا. وزاد يا ذا الجلال والإكرام. حزه مال الله أكبر. وزاد adọ́dọ̀ àwọn èèyàn ńláńlá adọ́dọ̀ àwọn alágbára èèyàn ńgbà adọ́dọ̀ àwọn èèyàn la pè wọ́n àti wọn èsì èèyàn. الناس هذا adọ́dọ̀ pírẹsidẹ́ǹtì àṣẹ bí èèyàn ni àṣẹ kìí ṣe èèyàn. الناس هذا adọ́dọ̀ àwọn gómìnà òsì àṣẹ bí èèyàn ni wọ́n àṣẹ wọn èsì èèyàn. حزه الله أكبر كبيرا. مال وزاد àwọn ẹni tó lọ ń gbé agbára lé lọ́wọ́ àdélé wọn àṣẹ bí èèyàn ni wọ́n àṣẹ wọn èsì èèyàn. حزه مال وزاد àṣebówó ló lè sọ yẹn de yẹn àṣẹ bẹ́ẹ̀ kọ́. الناس هذا Allahu akbar kabira. حزه مال وزاد maalun wada علم وزاد la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. ẹni tá a lè tún wá lọlé àwọn onímọ̀ adọ́dọ̀ àwọn àfa ńláńláńláńlá ṣe bí èèyàn ni wọ́n kéwú ni wọ́n kéwọ́n èé ṣe èèyàn. علم وزاك Allahu Akbar. مكارم àpò àwọn الأخلاق professors jọ wá ṣe bí èèyàn ni wọ́n àṣẹ kò sí èèyàn lára wọn. علم وزاك مكارم Allahu Akbar kabira. الأخلاق àwọn tí wọ́n nímọ̀ nípa àgbáyé adọ́dọ̀ wọn àti bí èèyàn ni wọ́n àsọ̀wọ́ tí wọ́n mọ̀ ọ́n náà ni wọ́n mọ̀ àwọn èé ṣe èèyàn. علم Allahu Akbar kabira. وزاك مكارم الأخلاق ya sal jalali wal ikram. وذاك مكارم adọ́dọ̀ àwọn oníláwà ni wọ́n tóbi ní bàǹbàǹbà sí kìí ṣe wọn ò sí wọn ò dé èèyàn. الناس هذا adọ́dọ̀ àwọn onírùngbà wọn kalẹ̀ gbàgbàgbà wọn fi kóòmù ìyá ni àti wọn èé ṣe èèyàn. Allahu Akbar kabira. وذاك adọ́dọ̀ àwọn tágbádá àwọn balẹ̀ tí wọ́n lè àti bí èèyàn ni wọ́n àti wọn èé ṣe èèyàn. علم وذاك àwọn tí a tún láwọn máa ń pa ọlọ́run nípa alẹ́ Muhammad adọ́dọ̀ àwọn oníṣòkòtò kúkúkú àtàwọn náà èyí tó ń ṣe èèyàn. علم يا ذا الجلال والإكرام. الله. مكارم الأخلاق Allahu Akbar kabira. علم وذاك مكارم الأخلاق àwọn akẹ́kọ̀ọ́ wa wo kí ni ń jẹ́ èèyàn. وذاك مكارم Allahu Akbar kabira. Allahu Akbar kabira. علم وذاك مكارم الأخلاق kí wá ní ń jẹ́ èèyàn mo fẹ́ gbọ́ kí ni ń jẹ́ èèyàn. فإذا رزقت ìdá rosíkítà. خليقة محمودة ẹni ọlọ́run bá pé ìwà fún tí ó bá ní ìwà tí ń jẹ́ ọmọlúàbí lọ́dọ̀ ẹni ọlọ́run pé ìwà fún òun nìkan la lè bá léèyàn. خليقة محمودة àwọn àwà méje tí ọlọ́run fúnra ara rẹ̀ kà pé èèyàn láti ní kó tó lè dé èèyàn bá a bá dọ́dọ̀ irú èèyàn bẹ́ẹ̀ tó bá ní ẹni ó bá ti ní náà lè èèyàn. فقد اصطفاك مقاسم الأرزاق Allah. فقد اصطفاك مقاسم الأرزاق àti ẹni ọlọ́run bá ti fún níwà gbogbo ohun tí ń bẹ láyé yìí ló ti di tiẹ̀ gbogbo orí ayé òun ló ní. ẹ wá jẹ́ àwò kíní jẹ́ wà kí lọ́lọ́run fúnra ara rẹ̀ gán pè níwà ìwà yìí wá pín sọ́nà méje ká tó lè pè èèyàn léèyàn ẹni tá a bá pè léèyàn nǹkan méje láàbá lọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ ìwà tó ṣáájú yìí nínú rẹ̀ láti wá yọ gbogbo nǹkan méje yòókù ìwà fúnra ẹ̀ dá dúró lọ́tọ̀ ṣùgbọ́n ìdí èèyàn ọ̀nà méje ló pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam bàdà awusu billahi mina shaitan rajim bisimilahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم marhaban marhaban marhaban. بسم الله Allahu akbar kabira. الرحمن
الرحمن الرحيم Allahu akbar kabira. الذين ينفقون في سراء وضراء Ya sal jalali wal ikram. والكاظمين الغيظ Allahu akbar kabira. والعافين عن الناس Allahu akbar kabira. والله يحب المحسنين Ǹjẹ́ náà dúró ń bẹ̀ ń. والذين إذا فعلوا فاحشة Jalla balamu jalla أو balamu. ظلموا أنفسهم Allahu akbar kabira. ذكروا الله Gbogbo wa la fẹ́ẹ̀lì láti ibẹ̀ yẹn. فاستغفروا لذنوبهم Allahu akbar. ومن يغفر الذنوب إلا الله الله. ولم يصروا على ما Allahu akbar kabira. Allahu akbar sí Ọlọ́run. وهم يعلمون Ọmọ sí Ọlọ́run. أولئك جزاؤهم مغفرة من ربهم Allahu akbar kabira. وجنات تجري من تحتها الأنهار Allah. خالدين فيها والنعم أجر العاملين. Ọlọ́run ní ìwọ aṣáájú ẹ̀dá Muhammad. Ọlọ́run ní àwọn nǹkan tó lè sọ yẹn de èèyàn tá a fi lè máa yàn léèyàn nǹkan méje ni. الذين ينفقون في سراء وضراء. Àwọn nǹkan méjì tó kọ́ tẹ̀léra wọn nìyẹn. Ọlọ́run ní àwọn tani náà alladhina yunfikuna fi sarra'i wad-dharra. الذين ينفقون في سراء وضراء. Ọlọ́run ní àwọn náwó èèyàn àwọn tí ń náwó wọn a máa ná sójú ọ̀nà tọ́lọ́hún ọba wọn a ná sínú ẹbí wọn a ná sínú ara wọn a ná fáwọn ọ̀rẹ́ wọn a fi sàánú àwọn èèyàn. في Àwọn tí ń náwó wọn سراء وضراء. ìwọ pamọ́ tí wọ́n á ná afálágbé wọn á ná fẹ́ ń tọ́ tọrọ wọn á ná fẹ́ ń tí ò tọrọ wọn á fi tún ẹbí ṣe wọn á fi tún àárín ọ̀rẹ́ ṣe wọn á ná fún ìyàwó wọn wọn á ná fọ́mọ wọn. الذين ينفقون Àwọn tí ò di owó pamọ́ nítorí pé wọ́n nídìí owó láyé. Nígbà owó ń bẹ lọ́wọ́ wọn wọ́n ń ná nígbà tí wọ́n ń ná yìí fi sàráhì. في سراء وضراء Inú wọn bá ń dùn lọ́wọ́ wọn ó máa náwó. ينفقون Nígbà wọ́n ń bẹ lórí ìdùnnú wọn náwó. في سراء وضراء. Wọ́n náwó ńgbà tínú wọn ń dùn lọ́wọ́ sẹ́. Ńgbà Ọlọ́run bá ń dùn wọ́n nú lọ́wọ́ wọn ó máa náwó. Bí a bá rí nǹkan àdùnnú wọn ó torí ẹ̀ wọ́n á máa náwó wọn á ná fọ́ra wọn á ná fẹ́ bí wọn á tọrọ fáwọn alágbe wọn á fowó tó la ilaha illallah الذين ينفقون في سراء وضراء. Ìbànújẹ́ bá tún dé fún wọn wọn ò ní torí pọ́rọ̀ wọn bá bà wọn nú jẹ́ wọn á tún máa náwó. الذين ينفقون في سراء وضراء. Àwọn tó náwó nígbà ara bá ní wọn àtìgbà tí wọn bá ń bẹ nù dùnú Ọlọ́run ní èèyàn nù àwọn tá a kọ nǹkan méjì yẹn ó sọ èèyàn dé èèyàn. والقاسمين الغيظ. والكاسمين الغيظ. والكاظمين الغيظ. الله. والكاظمين الغيظ. Àwọn ẹni tó gbé wọn a máa gbé ìbínú mi bí a bá rí nǹkan àbínú tó yẹ wọn ó bínú sí wọn ó sì máa gbé mi lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́ ọ bá bí wọ́n lè gbé aláàjì sí ìbínú á ní kódà bá a ṣe jọ rí náà ni kódà kò sí nǹkan kan tó jẹ mọ́bìnrin lọ́dọ̀ mi yóò sì dénú ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣẹni tó fipá mẹ́ẹ̀mí tó pé bírú ẹ̀ bá
tún ṣẹlẹ̀ lọ́la yóò tún máa wá sọ pé tí ọmọ kò ṣerú ẹ̀ ń jó ní rárá irú àwọn ẹni bẹ́ẹ̀ ń tó kọjá àwọn èyí tó rí fún àṣírù ẹ̀ máa. wàlá àfínà ànínàásì. yálà máa ra ẹ̀mú tí mo gbọ́. alladhina yunfikuna fi La ilaha illallah. sarra'i wa dharra'i. Ya salam, ya salam. والكاظمين الغيظ Allah, Allah. والعافين عن الناس. ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ná owó wọn àwọn tá alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí ń náwó ńgbà tínú rẹ̀ ń dùn lọ́wọ́ àtẹni tí ń náwó nígbà tínú rẹ̀ ń bàjẹ́ ọlọ́run láwọn tá a wí èèyàn ni wọ́n lẹ́yìn náà àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń gbébi inú mi ń gba àánú bá bí wọn wọn ò ní pa wọn tóbi wọn ni àwọn gbà bẹ́ẹ̀ fọlọ́run. والعافين عن الناس. wọ́n á sì máa ṣàmójúkúrò fún yẹn lórí àṣìṣe téèyàn bá ṣe lọ́dọ̀ wọn wọ́n á máa ṣàmójúkúrò bẹ́ẹ̀ nìkan bá hùwà burú sí la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ينفقون في سراء وضراء والكاظمين الغيظ الغيظ والعافين عن الناس. والعافين عن الناس. àwọn tá a wí wọ́n wà láàfin ànínàṣ wọ́n á sì máa irú àwọn ẹni tá à ń pè léèyàn gbogbo nǹkan tí bá jẹ́ pé nìkan ṣẹ̀ wọ́n wọn àmójúkúrò ń bẹ̀ wọn ò ní àkàkódà lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́ bí o ti bọ́jú tó rárá àpapọ̀ kò bí mi náà. والله يحب المحسنين. jalla ma la yamut. والله يحب المحسنين. ọlọ́run láwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ àwọn tí mò ń fẹ́ràn ọlọ́run láwọn èèyàn nìyẹn bá a bá ń wé èèyàn káàkiri ayé awánú olówó àárí awánú ọlọ́lá àárí awánú onímọ̀ àárí àáfàá mélòó lọ́sẹ̀ tí ò ní sọ pé òun ò fi hàn ọ́ òun sì jí ọmọ pa àáfàá ni mí nítorí kí wọ́n á ní bọ́ ọ bá jí ọmọ pa àáfàá ni ó ti bẹ̀ sórí ìburú ni ìjà àfáà rẹ ó dọ̀mọ aná láti bẹ̀ ni ìjà àfáà rẹ ó sórí burú ayé àtàlìkíyàmà ni gbogbo sẹ́tò tí yóò bàjẹ́. ó lè gbé bínú mi ọ̀hún sọ pé bẹ́ẹ̀ yẹn bá ti kíní kan yóò yàgbẹ́. Allahu akbar kabira Allahu akbar kabira. Allah yuhibbul muhsinin. ọlọ́run ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà kalẹ̀ yìí èmi ọlọ́run ọba èèyàn ni wọ́n lọ́dọ̀ èmi ọlọ́run torí pé mo fẹ́ràn gbogbo èèyàn tí bá ń ṣe dáadáa. walladhina idha fa'alu fahishatan. ọlọ́run ní kéèyàn ó tó lè jẹ́ èèyàn lọ́dọ̀ èmi ọlọ́run. ọlọ́run ní kéèyàn tó lè jẹ́ èèyàn lọ́dọ̀ èmi ọlọ́run kó tó lè jẹ́ èèyàn bíi ti àná Muhammad àyàfi kó ní tọ̀hún kó jẹ́ pé ń bẹnu alladhina idha fa'alu fahishatan. àwọn ẹni tó jẹ́ pé bí a bá ṣàbùrú kan tí a bá ṣe lọ́hùn tí a bá ṣe ń tọrọ wọn bá ní wọn ò gbọ́dọ̀ ṣe. aw zalamu anfusahum. àbí wọ́n yan ọmọnìkejì wọn jẹ ni. aw zalamu anfusahum. wọ́n yan ọmọnìkejì wọn jẹ. lẹ́yìn tí a ṣe yẹn jẹ fún ọmọnìkejì wọn wọ́n gbà pé ń táwọn ṣe kò mọ̀ dáa. zakarullah wọ́n wá rántí ọlọ́run lẹ́rú bá bà wọ́n ní abáni àbà ntí mo mọ̀ ṣe yí ọ̀dà àdúrà ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyí irú ẹni tó súnmọ́ mi tí mo ṣàbòsí sí nìyí Allah. idha fa'alu fahishatan aw zalamu anfusahum. Allah. dhakarullah. irú ẹni bẹ́ẹ̀ ó wá rántí ọlọ́run ó rántí ọlọ́run lidunubihim. ó rántí ọlọ́run àníṣe wá padà wá zakarullah ó rántí ọlọ́run nínú wọn tí a lọ sí ọlọ́run tó padà rántí ọlọ́run. dhakarullah. báwo la ṣe wá rántí ọlọ́run bá a ṣe rántí ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run àtìlẹ́yìn anabi wa Muhammad a máa gbọ́ nù gbèsè ẹlẹ́ẹ̀kejì salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. والذين إذا
Masha Allah. ظلموا أنفسهم Allahu akbar kabira. ذكروا الله ọlọ́run ní àwọn ẹni tó jẹ́ pé فعلوا فاحشة ọlọ́run nígbà tó yẹ pé wọ́n bá ṣe ọlọ́run ọba àwọn tó yẹ pé wọ́n bá ṣe ọlọ́run ọba wọn. إذا فعلوا فاحشة àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n bá kọlu òfin ọlọ́run tí wọ́n bá ṣe ń tọ́lọ̀ náà gbọ́dọ̀ ṣe. ذكروا الله àwọn tá a wí wọ̀nyí wọ́n ṣàbòsí fórí ara wọn àbí wọ́n ṣàbòsí fún ọmọnìkejì wọn. فعلوا فاحشة ظلموا أنفسهم ذكروا àwọn wo la lè pè léèyàn àwọn ẹni tó jẹ́ pé àwọn tá a wí wọ̀nyí bí a bá lùgbà ọlọ́run tí a bá ṣe ń tí ọ̀dà nù tọ́lọ́ ńlá gbọ́dọ̀ ṣe. ذكروا الله àbí wọ́n ṣàbòsí fọ́mọnìkejì wọn wọ́n bu ẹnìkan sí wọ́n ṣàìdá pẹ̀lú èèyàn kan wọ́n wá rántí ọlọ́run. ذكروا الله wọ́n wá ti bẹ̀rẹ̀ tí ọlọ́run pé táwọn máa ṣe yí ọ̀dà ọlọ́run lára àwọn èèyàn táwọn wà nù èèyàn lélẹ́yìn. إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله àwọn tó jẹ́ pé àwọn tá a lè pè ní èèyàn ذنوبهم àwọn tọ́lọ́hún fúnra ara rẹ̀ mà léèyàn àwọn tọ́lọ́hún fúnra ara rẹ̀ ṣàlẹ́sà pé èèyàn ni wọ́n làwọn tó pé ńgbà bá ṣàìdá ẹ jẹ́ ká fi kinní kan wò ó. arákùnrin tó pa síìdì Hamza ńgbà ó dójú ojú ogun ló ti pa ó ń bẹ lójú ogun òun ló pa gbogbo àwọn èèyàn sì mà ọ̀kan nú àwọn kèfèrí ni arákùnrin náà ó wá gbọ́ pé aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́ pé ànábì ń bínú pé inú ti bí ànábì jù ànábì fẹ́ máa ṣépè ọlọ́run wá ní wà ànábì wọ́n ṣépè ẹni ó pa Hamza èmi ni mo dá Hamza tí ó pa èmi ni mo dá idà tó fi pa Hamza pàápàá èmi ọlọ́run ni mo ní idà náà kílẹ̀ wàá kọ́ ọ tó fi máa bínú tó báyìí arákùnrin náà wá sọ́dọ̀ aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ó wá bẹ̀ ànábì wà ànábì ọ̀rọ̀ ogun ni mo sì mọ̀ pé Hamza ló lórí ogun òun náà ni mo fi dojú ogun kọ́ ọlọ́run sì kádàrá pé ọ̀dọ̀ mi ni ẹ̀mí rẹ̀ ó ti bọ́ ni ya lórí idà tèmi ní ọ̀bọ̀ sálì kìyàmà ni. الذين إذا الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم أنفسهم جل ما لا يموت الله أو ظلموا أنفسهم ذكروا الله arákùnrin wa lọ bá aṣáájú ẹ̀dá Muhammad pé wọ́n anábì dákun forí jì mí lórí pé wọn ò gbọdọ̀ rí ìbínú wọ aṣáájú ẹ̀dá Muhammad nítorí bí Hamza ti ṣe wá kú yìí tọ́jọ́ pé kádàrá pé idà tèmi ní ọ̀pá mo fi ara mi sílẹ̀ fọlọ́n látòní lọ mo gba ti wọ aṣáájú ẹ̀dá Muhammad mo gba ti Islam pẹ̀lú gbogbo ẹbí mi bákẹ́rù náà àwọn èèyàn nìyẹn lẹ́yìn ìgbà náà ló wá ń tún tọrọ àforíjì. وما يغفر الذنوب إلا lórí n tó ṣe ni ó mọ̀ pé kínní yóò da ó sì ṣe é. فاستغفروا لذنوبهم ó wá bẹ̀rẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa tọrọ àforíjì fúnra wọn pé wọ́n lóun dákun tá a ṣe yóò da. إلا الله nítorí pé ọmọ pẹ́ nìkan kì í forí jìyàn àfọlọ́hún náà. ولم يصروا ولا ما فعلوا Allahu akbar kabira, Allahu akbar kabira. ولم يصروا ولا ما فعلوا Allah. وهم يعلمون bẹ́ẹ̀ náà sì ni wọ́n bàbá oníṣìná náà ó ti ṣe ṣìná dáàyè kan tó ti wá di kangẹrẹ tó wá mi pẹ́kẹ́pẹ́kẹ́ ó sì ti lóò túbọ̀ olóò ṣe mọ́ àbí wọn tó lu jìbìtì ó ti lu jìbìtì dáàyè kan gbogbo ayé ló ti mọ̀ ọ́ lórí jìbìtì àbáwọn ẹni tó ba ìgbésí ayé wọn jẹ́ ọ̀padà wọn àmọ̀ pé ìdá ló ṣe ọlọ́run ní falam yusirru. ولم يصروا على ما ولا ما فعلوا àwọn tá a
lè pèlè èèyàn làwọn ẹni tó túbá níwájú èmi Ọlọ́run ṣùgbọ́n tí ò padà bí ẹ̀ṣẹ̀ náà mọ́. yusirru ala ma fa'alu. Allah ya'lamun. Ọlọ́run ní nítorí pé máa ń tóun ṣe láì dá irú ẹni bẹ́ẹ̀ èèyàn ni. Ulaika jazahum magfiratun Jalla Maryamut. min rabbihim. ara ń tá a ní òsì láyé nu ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà. Ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀. Allah. Ulaika jazahum magfiratun Jalla Maryamut. rabbihim. La ilaha illallah. Jannatun tajri min tahtiha al-anhar àmọ̀ ń gbọ́. khalidina fiha Jalla Maryamut. wa ni'ma ajrul amilina. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Ọlọ́run nírú àwọn ẹni tó jẹ́ pé Ulaika jazahum magfiratun min àwọn tá a pè ní èèyàn yìí Ọlọ́run lẹ́sàn tá a san wọ́n lọ́dọ̀ èmi Ọlọ́run ọba mi ẹ̀san tí wọ́n kó fúnrú wọn àwọn tó ronú pìwàdà àwọn tó padà ń bí ẹ̀ṣẹ̀ tí wọn ò padà á bẹ̀ mọ́ wọ́n padà ń bí ẹ̀ṣẹ̀ wọn ò sì padà sí díẹ̀ mọ́ wọ́n ẹ̀ sẹ́ni tó pọ̀ ń túbá lónìí ó tún dọ̀la ó tún lọ bí ẹ̀ṣẹ̀ náà ó túbá tán bẹ́ẹ̀ ni Masha Allah Ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ sáré lọ́dọ̀ èmi Ọlọ́run. tajri min tahtiha al-anhar. àwọn ẹni bẹ́ẹ̀ àlìjẹ́nà tí akérèmọdé ń sàn nísàlẹ̀sàlẹ̀ rẹ̀ ni wọ́n fi wọ́n sí. Jannatun tajri min tahtiha al-anhar. àwọn tá a wá ń wọ̀nyẹ khalidina fiha. Khalidina fiha. Ọlọ́run ni wọ́n á máa gbébẹ̀ ibẹ̀ ni wọ́n á máa gbé. Khalidina fiha. wọn ò ní rí àpadà sí burú ń bẹ̀ wọn ò ní pẹ́ díẹ̀ nínú náà wọ́n tún lọ àlìjẹ́nà àti wọn pẹ́ lálìjẹ́nà díẹ̀ wọ́n tún wá lọ ọ̀nù náà Ọlọ́run lálìjẹ́nà tí mo fi wọ́n sí náà ni wọ́n máa gbé. Wa ni'ma ajrul amilina. Allah Ni'ma ajrul amilina. àwọn tá a rú ẹ̀ mọ̀ sórí ire o lórí pé wọ́n rí àṣeyọrí ire ṣe iṣẹ́ wọn yọrí bí ó dáa bá a bá wá wo àwọn tá a pè léèyàn yìí ẹ jẹ́ àwò pèlè ọ̀rọ̀. alladhina yunfikuna fi sarra'i wa dharra'i. àníbi a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ àwọn tí náwó wọn. fi sarra'i nígbà tí inú wọn bá dùn wọn a máa ná. fi sarra'i wa dharra'i. nígbà tí a bá ń banújẹ́ lọ́wọ́ wọn ò ní yé náwó náà. wal kasimina al-ghayza. wọ́n sì máa gbé bínú mi wọ́n ẹ̀ máa bínú kún ẹ̀ máa bínú lọ láyé wọn tún wọn wá rí fún àsọ̀rọ̀ tó ti kọjá. wal afina anin nasi. wal afina anin nas. wal afina anin nasi. ọlọ́run láwọn tí ń sàmójúkú ǹjẹ́ lámójúkú wà wà láyé mọ́ ààrẹ ni jẹ́ sàmójúkú náà la fi láwọ́ àyàn ààrẹ èèyàn mọ́. aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí a lọ sógun anabi dìde láàyè ibi tó wà ọbọ̀ sẹ́yìn pẹ́kọ̀ òun lọ tọ̀ ọ̀kan nú àwọn kèfèrí ara pé èèyàn gbogbo èèyàn tá à ń wá láyé kò tí ì sẹ́ni tí wàá rí ọ́ dàbí tànà Muhammad sallallahu alayhi wa sallam anabi rọra bọ́ sẹ́yìn díẹ̀ pé òun lọ rèé tọ̀ déédéé bí ó lóhun náà ni kèfèrí kan lọ rèé ká mọ́ ó sì gbé idà sókè ṣùgbọ́n bó ṣe gbé idà náà sókè la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam ọwọ́ tó gbókè tí ó máa bá bọ̀ sọ́dọ̀ ànábì idà bọ́ọ̀lẹ̀ idà wá bọ́ọ̀lẹ̀ kó tó di pé idà bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ idà tó kọ́ gbé sókè òun wá halẹ̀ máa ṣáájú ẹ̀dá Muhammad pé ìwọ ànábì ó bọ́ sí mi lọ́wọ́ nísìn ó ti kó sí mi lọ́wọ́ náà kó sí mi lọ́wọ́ yìí ta ni ó gbà ọ́ lẹ̀ ta lẹni ó lè sèfù gbèsè ayé rẹ níbi tó wà yìí ànábì ní Allah
la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. wàlá àfínà ànínàásì. ọlọ́run láwọn àtàlẹ́ pẹ̀lú ẹ̀yàn làwọn tí sàmójúkú òfẹ́ de ẹgbẹ́ wọn. àfínà ànínàásì. àwọn tí forí jìn ẹ̀dẹ̀ ẹgbẹ́ wọn. wàlá àfínà ànínàásì. aṣáájú ọ̀dọ́ muhammad sallallahu alayhi wa sallam. gbọ́dọ̀ wà náà tó wí yẹ pé ntí ó gbà mí lẹ̀ ojú Allah òun náà ni ọlọ́run ọba mi ni ó gbà mí lẹ̀ aláwù yẹ ó wá la kèfèrí láyà gàrà pé òtútù aláwù tó gbọ́ yẹn ó wá mú ìdá bọ́ọ̀lẹ̀ ìdá wá bọ́ọ̀lẹ̀ ànábì wá padà mú ìdá náà ànábì wá ní òní mo bọ́ sí ọ lọ́wọ́ ọlọ́run ọba mi tí mo pè é sì gbà mí lẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹbí ìdá tó gbẹ́kẹ̀lé náà ní ìdá tó gbẹ́kẹ̀lé nìyí tàwa ni ó gbà wọ́n lẹ̀ ní ìsìn ó wá ní wasaaju ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ó ní wà nábì àánú rẹ̀ pọ̀ kọjá abáhùn ọwọ́ rẹ̀ tẹ̀dà kò sí ẹni tí ó gbà mí lẹ̀ ọlọ́run ọba rẹ̀ tó gbà wọ́n lẹ̀ náà ni ó gbèmí náà lẹ̀ la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. wal afina anin nas. wallahu yuhibbul muhsinina. jalla ma la yamut. wallahu yuhibbul muhsinin. ọlọ́run láwọn tí ń jẹ́ èèyàn lọ́dọ̀ èmi ọlọ́run àwọn èèyàn agídí wal afina anin nas ẹni tó ń sàmójúkú òfẹ́ de ẹgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni arákùnrin yìí wá ń sọ pé mo wo àánú tí wà nẹ́bi ní mo sì wúrú ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ bọ́ bá jẹ́ lòmíì ní bọ́wọ́ rẹ ṣe tẹ̀dà yìí yóò bẹ lórí ni ṣùgbọ́n wá mú dà náà lọ́wọ́ tó ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè lọ́wọ́ mi mo sì láàánú ọlọ́run ọba rẹ tó gbà ọ́ lẹ̀ ní ó gbèmí náà lẹ̀ nítorí náà bí n bá ń bẹ́nu àwọn kèfèrí tẹ́lẹ̀ látò nílò àtẹ̀mí àtàwọn ẹbí mi agbatiwa nẹ́bí agbatọ́lọ́run ọba tó dáhùn. la ilaha illallah. àfínà ànínàásì. ọlọ́run láwọn tí wọ́n ń gbé ìbínú mi. wallahu àwọn tí ń sàmójúkú òfin gbogbo ẹni ó bá ṣẹ̀ wá. wallahu yuhibbul muhsinin. ọlọ́run láwọn èèyàn nu àwọn tá a mọ̀ lé èèyàn nu nǹkan méje nìyẹn. àwọn tó jẹ́ pé bí a bá ṣe lọ́hùn ọba àbí wọ́n ṣàbòtí sọ́mọnìkejì wọn kan kóńtọ̀ wọn tiẹ̀ tó béèrè rárá àwọn fúnra wọn ti ń tọrọ àforíjì wọn ti rántí ọlọ́run pa wọn ṣàìdá. àwọn méjèèje nìyẹn ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn lè yàn àwa irú èèyàn bẹ́ẹ̀ mọ́ láyé gbogbo ẹni àwa lè ka ìwà láyé fún pé ìwà alágbájá dáa ti tàmọ̀dọ́ dáa gbogbo oníwà ayé kò sẹ́ni tí ìwà tiẹ̀ tó borí ti àná Muhammad òun làfà kan sọ nínú orin rẹ̀ pé. Muhammadun sallallahu alayhi wa sallam. nasa kahalan wa yafi'an. mi ò gbọ́n tó wí. Muhammadun Allah sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. kahalan wa yafi'an. Allah. wasada alal mulaki aidan Muhammadun. Allah. wasada alal mulaki aidan Muhammadun. mi ò gbọ́n tó wí Muhammadun. Muhammadun sada nasa. Allah. kahalan Ànábì ṣáájú gbogbo ẹnikẹ́ni. yafi'an. Ànábì ṣáájú gbogbo ẹnikẹ́ni ní gbogbo àgbáyé inú èèyàn inú àlìjànú inú gbogbo ntọ́nà wọn bá dá ànábì lọ ṣáájú ànábì lọ ṣáájú. wa yafi'an. Allahu akbar kabira. wasada alal amulaki aidan Muhammadun. Allah. wasada alal amulaki aidan Muhammadun. Gẹ́gẹ́ bí àwọn màláíkà ṣe súnmọ́ ọlọ́run ọba tó gbogbo tí ìwà tí ń bẹ lọ́wọ́ àná Muhammad ó túmọ̀ ọlọ́run ọba ju gbogbo àwọn màláíkà tí ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba lọ. sallallahu alayhi wa sallam. kullu lahusni Allah. ba'da husni. sallallahu alayhi wa sallam. Muhammadun sallallahu alayhi wa sallam. min ba'di husnihi
Allah. وما حسن كل الحسن إلا محمد Allah. وما حسن كل الحسن إلا محمد. bá a bá sì pé àwọn gbogbo wa ìwà rẹ̀ tá a lè pé gbogbo ẹni tí ìwà rẹ̀ láyé hù lábẹ́ ìwà rẹ̀ ti àná Muhammad. Ànábì ṣáájú lórí gbogbo ìwà dáadáa. من بعد حسنه dáadáa nìkan ò ní ṣe dáadáa láyé ká wá pé mò ń ṣe dáadáa tó wá ṣe déédéé ti àná Muhammad. من بعد حسنه abẹ́ dáadáa tí ànábì ṣe ni gbogbo dáadáa tó dàbà sí láyé ọ̀ma wa. حسن كل الحسن إلا محمد Allah Allah. وما حسن كل الحسن إلا محمد. gbogbo dáadáa tó dàbà sí láyé kò sí ètò dáa tó tàná Muhammad. abẹ́ dáadáa gbogbo abẹ́ dáadáa ànábì ni gbogbo ọ̀ma wa. أهلا شمائله وما mi ò gbọ́n tó wí o. محمد sallallahu alayhi wa sallam. أهلا شمائله وما Allahu akbar kabir. Allah. ألذ حديثا راح فيه محمد ألذ حديثا راح فيه محمد bámi wí jẹ́ kí n gbọ́. محمد sallallahu alayhi wa sallam. ما أحلى Allah. ما إله وما ya salam ya salam. ألذ حديثا Allah. رأى فيه محمد Allah Allah. ألذ حديثا رأى فيه محمد gbogbo títóbi ta ṣáájú ẹ̀dá Muhammad kò sẹ́ni tó lè rí bẹ́ẹ̀. أهلا شمائله وما Allah 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 Allah. ألف حديثا Allah. رأى فيه محمد ألف حديثا رأى فيه محمد. bá a bá wá wọ gbogbo ntọ́ àlọ́ tí gbogbo ntí à ń sọ pé aṣáájú ẹ̀dá Muhammad ní tó fi ń jẹ́ èèyàn ẹni àkọ́kọ́ pèlè èèyàn láyé òun náà ni anabi wa Muhammad. ẹni àpèlè èèyàn nu náà ló fi jẹ́ pé ìwà ní sọ̀yàn á dé èèyàn ìwà la fi lè wá èèyàn. àwọn bàbá wọn oníwákà níjọ́ wọn máa sọ wọn ní bọ́ ọba kéwúkéwú tó wọn ẹ̀ẹ́dùn bí oyin tó sì ní ìfàsà àtàwọn kò bọ́ọ̀bá ti mú wa mẹ́sìn kí lókè ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ìwà làǹbùkátà ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ìwà làǹbùkátà. wọ́n ní bọ́ọ̀bá kí wọ́n tóun ẹ̀dùn bí oyin. Masha Allah. tó dẹ̀ tún ní ìfàsà àtàwọn kò. Allah. bó bá ti mú wa mẹ́sìn asán ló bọ́ sí ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀ o. ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. ìwà làǹbùkátà. ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀. làǹbùkátà lọ́dọ̀ rẹ̀ o. ìwà làǹbùkátà lọ́dọ̀ rẹ̀.